tó a kú bójójó ti rí káàkiri tìbútòrò ibi gbogbo tóníkálùkù bá wà lónìí. A kí yín tológun bẹ́ẹ̀ ni a kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́. Ọlọ́run ọba tó ní ìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, yóò máa ṣàtìlẹ́yìn fóníkálùkù wa níbikíbi tá a bá wà. Àní ṣìlẹ̀tẹ̀, àní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé àní bá wọn tẹ̀, aṣọ àwọn àgbàlagbà àní tẹ̀ mọ́lẹ̀, aṣọ ọ̀kà ènìyàn Olúwa ọba tó láyé ò ní jẹ́ ká bá wọn tẹ̀ o. Ẹni tá a wàá ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà, ọbọ Ìdùmarè má jẹ́ a ṣẹ̀ o, má jẹ́ a bárú ẹni bẹ́ẹ̀ tó papọ̀. ìlú tá a wà yìí, kàyéfì ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Tẹ́ ẹ bá wò ìjọba bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu, ẹ máa rí wípé kì í ṣe ìgbà tiẹ̀ láti bẹ̀rẹ̀ wàhálà ìlà-ìlò tá à ń bá bọ̀ yìí, ṣùgbọ́n ìkanra rẹ̀ làwọn èèyàn kàn fẹ́ fi mú òun nítorí pé ń lo gbáǹkó lórí aráàlú. Bàbá ò sì wá tó kọ̀ǹsídà wa pé ó ti pẹ́ táwọn ará abí ti ń jìyà bọ̀. Ìtàn ń pè lágbàlagbà nu, tán ń pè ní ọ̀jọ̀gbọ́n. Òyìnbó kì í fi irú bẹ́ẹ̀ wà sáwọn èèyàn tiwọn, even tí nǹkan ò bá dẹrùn nílùú wọn. Wọ́n wá ọ̀nà kan tára ó ti máa tù wọ́n, tí ò ní jẹ́ pé gbogbo ọ̀nà náà lára ó ti máa ní wọ́n. Irú èyí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ń ṣe, tí wọ́n wá fi wá gún lágídí, tí wọn ò dá wa lóhùn, tá à ń bá wọn sọ̀rọ̀, à ń fọ́ lẹ́nà. Bàbá fagídí sí i. Wọn ò mọ̀ pé ìtàwọn náà ń ṣe náà lẹ́san. Kò sí téèyàn ṣe láyé tí ò lẹ́san. Ẹ̀ ń fagídí ṣe lénìí nítorí pé ẹ rí i pé tẹ́ bá fagídí mú, òun ni lẹ́ẹ̀ fi rí àṣeyọrí ṣe lórí ìrìn àjò tẹ́ ẹ wà. Ṣùgbọ́n ẹ kọ̀ǹsídà pé àwọn ará abé tá a bá ní wọn ò ní gbọ́n jù mí lọ, tá a máa lọ gbọ́n jù mí lọ ńkọ́? Because ojú tí gbogbo ará ayé fi ń wò yín lénìí, ojú ìka ènìyàn ọ̀dájú abiyamọ náà fi ń wò yín. Ìmọ̀ràn ni mo mú wá fún yín lónìí o, tọ́lọ́run ọba tó láyé bá ní kẹ́ ẹ gbọ́. Ṣùgbọ́n mo máa ń ṣàdúrà fún yàn. Tí n bá ń gbàyàn nímọ̀ràn, èmi kì í gbàdúrà kẹ́ni tọ̀hún ó gbọ́. Màá fẹ́ kó ní tọ̀hún ó tẹ̀fẹ̀nu rẹ̀. Torí pé wọ́n ní ọgbọ́n ní máa pẹ́ kó tó ràn yàn. Wèrè nìkan ni ìgbé ràn yàn. Ọgbọ́n a máa pẹ́ kó tó ràn ni. Wèrè kì í gbé ràn yàn. Ó ní Yorùbá sọ. Ọ̀rọ̀ Yorùbá kò sì ní lọ láláì ní wá sí ìmúṣẹ. Òun ló jẹ́ kí n padà wá sórí ìkànnì yìí láti fi àwọn ọ̀rọ̀ kan tó àwọn èèyàn mi létí tí wọ́n ti ń ṣalátìlẹ́yìn fétò yìí bọ̀ láti ìgbà tó ti pẹ́. Ọlọ́run ọba tó aláàánú jùlọ kò ní jẹ́ kó sú yín sí. Èmi ó máa sọ, ẹ̀yin ó sì máa gbọ́ mi. Àní súra wa lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó nílé ayé. Ọkùnrin kan wà tí máa ń ṣe program kan l'Ábùjá. Wọ́n ń pè ní Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Mo kàn fẹ́ káwọn èèyàn mọ ibi tí wàhálà ti ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bá a ṣe bọ́ síbi tá a bára wa lénìí. Wọ́n ń pọkùnrin yìí ní Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yìí náà, ẹni tí máa ń ṣe ètò ni lórí amóhùnmáwòrán, lórí social medias. Ó láwọn ètò tó máa mú wá lórí níranran nípa bó lára ó ṣe di aráàlú, tàbí tó bá rí kó gbèjà ẹni tí ìyà bá ń jẹ tán fọ̀nà àìtọ́ jẹ níyà. Iṣẹ́ tárákùnrin yìí máa ń ṣe jù nìyẹn. Ọ̀rọ̀ ẹ̀ níbi interview kan tó grant níbì kan, òun ni mo fẹ́ dọ́gbọ́n mú wá. Mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́kàn máa bá mi ká lọ lórí àwọn interview rẹ̀. Yes, sir. $1.5 billion are paid for the Port Factory turnaround maintenance. $1.5 billion. 1.5 billion is on record. During Buhari's time. Upfront cash. $1.5 billion. 1.5 billion got me anywhere. To do turnaround maintenance of which refinery? I am telling Port Harcourt. Yes, sir. $1.5 billion is on record, paid cash. Timi Praise Silva was the Minister of State that time.
Niger Delta. President Muhammad Buhari. They defeated him and paid $1.5 billion. It's on record. It was televised time to show live on NTA. Got me anywhere. And this Farouk Ahmed Melechari then did here. Man, the ordinary president, this government is just implicating people. They are pushing people, intimidating people. What is happening in this country? It's not encouraging. You know, we're to be angry with government. Sorry, sir. Politics are intimidating. Sorry, sir. It is not going anywhere. Sorry, sir. And the people are suffering. Sorry. Look at what is happening. Sorry, sir. So extravagant, cost of government has been reduced. If you say you don't have what to pay 70,000, we have what to put. Look, ordinary president. Ordinary president. No, our leaders are instigating Nigeria. It will not get to that. It will not get to that by the grace of God. They are hungry. It will. They are doing this thing. They are alive. Within the country that they are living, their children, their wives, those around them, they go for it. We are not food. Sorry, sir. They are free. Thank you very much for it. Thank you, sir. Thank you, sir. People are suffering. Unemployment, collapse economy. Thank you. It's okay, sir. Thank you. No. We can't put this way. Thank you. Thank you very much. Please forgive me. I had to cut him off. This is a live program. I don't know where the team from the tone, the direction when they go. Now I know allow Omang Dave continue in talk. Nigeria now is still our country. Things bad will not go scatter Nigeria. This is my country. This is your country. This is our country. We are more bona fide than most of these our leaders. Are we together? Yes, sir. They get money to travel abroad. We don't get money to travel abroad. Even if we get money to travel abroad, we are not going anywhere. Now then we go pursue out of this country. And anywhere where Nigerians meet them, they go harass, embarrass, and they do them anything where they want to do them. Abroad, not be Nigeria, where you go command CP to begin shoot anyhow. Worry, NNPC worry is not working. NNPC Kaduna is not working. NNPC Port Harcourt is not working. 16 years. I don't tell Luna, say I go tell Luna how much money they claim in the name of turnaround maintenance. Billions. Doing nothing, producing rubbish. They say make we not. So, tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn, ẹ̀yin ènìyàn mi. Kéèyàn yọ $1.45 billion nínú economy wa yìí. Kán dẹ̀ fi tún refinery Port Harcourt ṣe. Kó dẹ̀ má pọn epo dẹ̀ ní. Kó má pọn epo dẹ̀ ní. Láyé Buhari náà ti yọ owó yẹn o. Ẹ wá wò ńgbà tí Tinubu dé ẹ̀wòye tí wọ́n ti ná sí refinery Port Harcourt again. Tí ò wá láṣeyọrí. Dangote ọ̀tá ìlú yìí ni everybody mọ̀ dáadáa because òun náà monopolize market wa. Gbogbo nǹkan tiẹ̀ là ń fowó wá rà, ṣúgà ni, iyọ̀ ni, spaghetti ni, òun nìkan ló ń ṣe. Tẹ́nìkan bá gbé cement wọlé tí ò bá ní factory tó ti Dangote, cement yẹn ò ní lọ. Àfi tí Dangote bá lọ. Kódà kẹ́ni yẹn kó máa ta ní £1. Àwọn tí Dangote ready láti ra gbogbo tẹ́ni yẹn kó sínú factory torí kò lè produce tó Dangote. Ẹ mọ̀ òbí tá a ti ní problem o. Ọ̀tá wa ni Dangote. Ẹnìkan wá blame àwọn aráàlú pé kí ló tẹ̀ ń pity Dangote nígbà tí federal government bẹ̀rẹ̀ sí ní fi ọbẹ̀ yẹn jẹ Dangote níṣu. Wọ́n wá gbógun ti Dangote. Àwọn aráàlú wa ẹnìkan wá sọ fún àwọn aráàlú pé kí ló dé tẹ̀ ń gbìjà rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ọmọ náà là máa ń rán sí náà ni ara wọn ní ṣe. Òun làwọn náà ti ń lò against aráàlú for long. Bọ̀ mo wá rẹ́rìn-ín mo wò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò yé àwọn èèyàn sí. Wọn ò mọ̀ pé
orin kan tí mo kọ tí mo ní fúnra wọn ni wọ́n mọ̀ fúnra wọn lóògùn jẹ ọ̀rọ̀ yẹn ló wáyé láàrin federal government ìjọba tó wà ń tà ń sìn àti Dangote nítorí pé ìjọba tó wà ń tà ń sìn ìjọba tó lágbára gidi gan ni àwọn èèyàn mọ̀ torí ẹ̀ lẹ́nìkan ṣe wọ́ọ̀nù àwọn èèyàn gbà yẹn pé Àtíkù ló sọ̀rọ̀ yẹn àti Délé Mọ̀mọ́dù wọn láwọn mọ Bọ́lá Ahmed Tinubu dáadáa pé tágbára bá dé ọwọ́ rẹ̀ àkọ́kọ́ náà ẹni tí ó gba agbára lọ́wọ́ ẹ̀ yóò múra yóò jẹni tó lè fẹ̀mí rẹ̀ rọ́ ikú ẹni tí ó sì bá atakàngbọ̀n tágbára bá dé ọwọ́ ẹ̀ yóò múra torí èèyàn líle ni gbogbo wa la mọ̀ mo dẹ̀ sọ nígbà tá à ń kàǹpé fún ṣùgbọ́n bí tí gbogbo wa ti gọ̀ ọ́ ní pé gbogbo bí tí bàbá Bọ́lá Ahmed tó ti kàǹpé kò síbi tó ti béèrè lọ́wọ́ rẹ̀ wípé kó búra pé ṣé ìfẹ́ inú aráàlú ló fẹ́ lọ ṣe ń tòótọ́ àbí ìfẹ́ inú ara rẹ̀ torí problem tá a máa ń ní pẹ̀lú àwọn èèyàn bàbá Bọ́lá Ahmed Tinubu capitalist ló náà bàbá ńlá capitalist ni ìní ìpínlẹ̀ àwọn orúkọ tó kù máa fi sínú torí ọ̀la ó láwọn orúkọ kan tó kí tá a bá pe orúkọ rẹ̀ ni ṣùgbọ́n a gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ báyìí nítorí ọ̀la. bàbá dẹ̀ fi hàn nígbà tí agbára dé ọwọ́ ẹ̀ táwọn èèyàn rí àwọn tí wọ́n mọ̀ tó pariwo pé ibi tí Nàìjíríà ń wọ̀ yìí nǹkan ńlá ni o mò ń ṣe eléyìí nítorí àwọn tí àjọjọ campaign gbà yẹn tí wọ́n sì nígbàgbọ́ pé ohun rere ohun ọ̀tún ó tẹ ọwọ́ bàbá yẹn wá bó kàn fẹ́ kàn kí n kàn fi kankan dá wọn lójú ń bẹ̀ ni ṣe rí ìrìnàjò tá à ń rìn lọ́wọ́ yìí àmọ́ ọjọ́ tó máa lópin o kò tí ì síjọ́ kò sẹ́ni tó lè sọ pé òpin ìrìn àjò yẹn rèé kò sẹ́ni tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà torí ọwọ́ tí bàbá yẹn yọ àti ìṣesọ̀rọ̀ rẹ̀ ní China tó ti sọ̀rọ̀ mi ì rí ẹni náà tó lè sọ pé ìjọba ìlara òtún ara Nàìjíríà ẹ gbàgbé the only thing tó lè solve problem yìí ni pé tí Ọlọ́run bá tí nǹkan kan bá kó sáwọn ọmọ Nàìjíríà nú báwọn fẹ́ gba orílẹ̀-èdè àwọn lọ́wọ́ Bọ́lá Tinubu ó tán ṣùgbọ́n tó pé bóyá bá ṣe ń ṣe mìnàgògiri ẹ̀ńgá strike kíní kan à ń waste time ara wa ni wàláì kò túnú kankan lára ẹ̀ because àwa fúnra wa mọ̀ wípé agenti Amẹ́ríkà ni tá a bá sọ fún mi pé Amẹ́ríkà government ò bá Tinubu jẹ gbàgbé lórí ẹ̀ o story ni o wọ́n ń padán lójú yín ni ọmọ Amẹ́ríkà ni Tinubu tẹ̀ ń wò yẹn ọmọ United States ni wọn ò dẹ̀ lè fi ṣeré kò dẹ̀ nímọ̀ rẹ̀ kàn pẹ̀lú wọn torí àwọn ló bìlíìfù pé wọ́n ń secure òun bó ṣe ń rìn yẹn CIA agent ni àwa ti mọ̀ for long òun ni òjì kábàchà rí mú nígbà wàhálà Abacha bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ bàbá Bọ́lá Ahmed Tinubu èmi rò pé yóò lo side yẹn láti fi favour ìlú yìí pàápàá jùlọ ẹ̀yà rẹ̀ ẹ̀yà tó ti wá nínú ìlú yìí ọmọ yìí mọ̀ pé òun náà tún ní intention òun ni mo ṣe wá lónìí láti sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ká máa wojú Ọlọ́run ká dẹ̀ mọ́ nígbàgbọ́ àwa tá a jọ ọmọ Yorùbá pé bóò la ṣe fẹ́ bọ́ lóko ẹrú oko ẹrú tá a wọ lọ yìí ọmọ wa ló gbé wa wọbẹ̀ bá a ṣe fẹ́ bọ́ ń bẹ̀ òun ni ìrìnàjò tí wọ́n fẹ́ ká rìn òun ni mo ṣe ń pariwo ìpàdé gbogbogbò fún ìran Yorùbá ẹ jẹ́ kí ìpàdé ńlá wà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi mọ̀ bí mo ṣe lè organize ẹ̀ mi ì lágbára máa kó nílòrò Ọlọ́run lèmi kò sówó tí ń fi organize ìpàdé ṣùgbọ́n ẹ jẹ́ kí ìpàdé ńlá wà eléyìí tó lè yọ ilẹ̀ Yorùbá kúrò nínú ewu ọjọ́ tó ti pẹ́ bàbá yẹn ò ní ṣe titi yín o ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ́lẹ̀ lẹ́nìí kò ní ṣe titi yín gbogbo ẹjẹ́ slow down purchase tí ń kà yẹn
we will slow down purchasing power, we will float the naira, we will do whatever. Ẹ gbàgbé òun ló lẹ́rí géèmù yẹn lẹ́rí tó play, policy yẹn ló play tó ń fún wa ní problem lẹ́nìí. Policy yẹn òun ní hàn wá lè mọ̀ lọ́wọ́ Nàìjíríà. Nígbà tí wọ́n kó $1.5 billion tẹ́ lọ fi tó refinery ṣe, tí refinery ò yọrí, why tẹ́ ẹ̀ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n kówó fún pé bo ní ọ̀rọ̀ owó yẹn bo ló sọ̀kalẹ̀ sí? Ẹ̀yin náà continue ẹ̀ tún náwó síbẹ̀ lọ. Ẹ̀yin fẹ́ slow down purchasing power mẹ̀kúnnù, ṣùgbọ́n purchasing power yìí tẹ́ wà ń gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ slow ẹ̀ down. Téèyàn bá slow down purchasing power aráàlú odidi country kan, ṣáwọn tó bá jẹ́ executive bẹ̀ ṣé kò yẹ kí wọ́n cut cost ní tiwọn? Téèyàn bá tẹ̀ ní slow down purchasing power, ẹ̀yin ẹ̀ cut cost, ẹ̀ cut gbogbo àwọn expenses yín, ẹ̀ ready láti cut ẹ̀. Bẹ̀rẹ̀ fẹ́ kí mẹ̀kúnnù ó máa sunkún tí bá ń rí yín tẹ̀yìn bá ń jẹun. Ẹnìkan sọ language yẹn gbà yẹn nígbà tá ń campaign, ó ní ìjọba olówó ní Tinubu máa ń run, kì í run ní ìjọba mẹ̀kúnnù. Wàláhì tàláì, irun ó ní mo kọ́kọ́ rí ní December last year tí mo fi jáde pé káwọn èèyàn máa nígbàgbọ́ nù ìjọba yẹn mọ́, pé ọdún tá a fẹ́ bọ́ sí yìí ẹ lọ múra báyé titi yín náà ó ṣe dáa, gbogbo ọ̀nà ní kẹ́ lọ gbà, torí tẹ́ bá dóde ìjọba yìí pé ń bọ̀ yóò sọ wá dolòṣì. Àìgbọ́ ló jẹ́ ká wà nù mess tá a wà yìí, ló jẹ́ káwọn èèyàn máa complain lénìí. Ọ̀pọ̀lọpọ̀ bá ti di ẹrù láti December wípé kò ní ìdí ká máa dóde ìjọba. Ìjọba tó slow down purchasing power, tẹ̀yìn dẹ̀ ń ra SUV 160 million fún member of house kọ̀ọ̀kan. SUV worth 160 million naira fún a member of parliament yìí, wọ́n dẹ̀ ń gùn lórí ilẹ̀ yìí, lórí soil yìí, tẹ̀tí lẹ́fẹ̀ẹ́ slow down purchasing power. Ẹ gbà mí, àbí bàbá yẹn ò mọ̀ pé àwọn èèyàn lòun darí ni? Àbí wọ́n rò pé màálùú làwọn ń darí ni? Àbí wọ́n fi wá wé ẹranko ni? Nígbà tí ara ní tánjọ́ ní ẹ̀wọ̀ àìní ẹ gbọ́dọ̀ ra presidential jet, ẹ mọ̀ kó bí $17 billion lọ ra private jet ti presidential. Ẹ rà á, ẹ rántí pé máa ti slow down purchasing power mẹ̀kúnnù. Ẹ̀yin fẹ́ máa gùn, ẹ fẹ́ máa fi ṣayé, ẹ fẹ́ kí gbogbo ibi tẹ́ bá lọ kán rí pé president Nàìjíríà ń bọ̀, pé giant of Africa. Bọ̀ ẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà délé kí wọ́n sòkúta mọ́nú kán fi lọ sùn, kí ni wọ́n wá ṣe paláwo. Bí ìjọba yín ṣe rí nu bàbá, táwọn èèyàn bá sọ fún yín bí ìjọba yín ṣe rí nu, ìjọba febi pa aráàlú ni. Mo sọ fún yín, mo ní gbogbo pọ́lísì yín ẹ má jẹ́ kó jẹ́ oúnjẹ. Nígbà ẹ ti ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe, gbogbo pọ́lísì yín lẹ ti lay down. Now ẹ tó sọ̀rọ̀ wípé tax tó wà 7.5, ayé Buhari lẹ increase the value added tax, that's VAT, lẹ increase ẹ̀ sí 7.5, 5% ní tẹ̀tẹ́lẹ̀. Now ẹ sọ di 7.5 àti 7.5 now ẹ tún move ẹ lọ sí 10%. Ó ti pọ̀ jù. Epo ti wọ́n débi wípé ó ti fẹ́ gbẹ̀mí àwọn èèyàn. Ẹ tún wá fẹ́ increase VAT sí 10%. Tẹ́ ẹ bá increase sí 10%, kò sí ẹni tó lè sọ gbogbo nǹkan pátá. Èèyàn gan wọ́n lórílẹ̀‐èdè yìí láti rí èèyàn máa wọ́n. Kò dẹ̀ sí company tó fẹ́ increase salary, because ẹ ti slow down purchasing power. Ta ní ra nǹkan lọ́wọ́ company gan mọ́? Ṣé company gan ń pawó mọ́ tí ó fi increase salary fáwọn òṣìṣẹ́ wọn? There is no way táwọn company kan ò fi ní máa retrench tó bá yá. Ẹ mọ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ before December. A lot of company will come out and retrench. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dá òṣìṣẹ́ lẹ̀ pé kí wọ́n lọ mọ́ jókòó sílé wọn náà, àwọn ò mọ̀ pé wọ́n tó bá yá.
nígbà tí pọ́lísì yín tágbára ò bá fẹ́ gbé mọ́, pọ́lísì yẹn ò dẹ̀ ní gbèdéke pé ìjọ báyìí ni ìṣòro tá a wà nù rẹ̀ yìí, ìjọ yìí ni ó tán, kò lọ́jọ́, kò lóṣù, kò lákòókò, kò nígbà, àti wàánú ẹ̀ náà nìyẹn. àwọn amoko mẹ́kọ̀ọ́ kan wá sọ pé bẹ́ẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ ń gbà yẹn nìyẹn, wípé now Èkó ń gbádùn. Thank God, nígbà tẹ́ wà lẹ́kọ̀ọ́ kò sọ̀rọ̀ oúnjẹ ń bẹ, ẹ̀ kọ̀ǹtúrò oúnjẹ Èkó. Abẹ́ ti gbàgbé ni, àbáwọn èèyàn kì í ro brain wọn ni. Nígbà yẹn bọ́dà sẹ̀mẹ́ wà sísì, bọ́dà díroko wà sísì. Pọ́lísì tẹ́ lé dàgbà yẹn àwọn wo ló àfẹ́ ti gbà yẹn, àwọn tí ń ṣe báwo ṣe fẹ́ sọ wọ́n fi pé kínní yìí náà, kì í ṣe tó tá aráàlú ló affect. Àwọn tí ò ní kankan ṣe pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì kò sí nǹkan tó affect wọ́n gbà yẹn. Ìwọ tó bá ti ṣiṣẹ́ tó rówó rẹ wàá gba sẹ̀mẹ́lẹ̀, wàá lọ ra bread, wàá lọ ra oúnjẹ, wàá lẹ lómi ra chicken gan ibẹ̀ lómi ti ń rà wá nígbà yẹn. Tọ́kì ń wọlé láyé Matthew Ọbásanjọ́ Òkìkíọlá, tọ́kì ń wọlé, chicken ń wọlé, gbogbo oúnjẹ ló ń wọlé láti sẹ̀mẹ́ bọ́dà, mọ́tò ń wọlé, ayé ò fún ilé ẹ̀. Àwọn companies tẹ́ ń gbé policy lé lórí ló fún ilé ẹ̀ lẹ́kọ̀ọ́ ńgbà yẹn. Bọ̀gbà tó yá ara tù wọ́n, wáì tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ lélẹ̀ tẹ́ ẹ̀ wáyé. Ṣé ìjọ kan ṣoṣo tí yẹn bá ní problem, ìjọ kan ṣoṣo náà ní problem yẹn ó lọ ni. Níjọ́ tó wo bá mú yàn náà kọ́ ni máa tù. Tí kì bá ṣe pé ẹ ní intention kan, ẹ ní plan kan apart from pé ẹ fẹ́ rú Nàìjíríà, ó yẹ kẹ́ wá ọgbọ́n dá sọ̀rọ̀ oúnjẹ níbi táwọn èèyàn bá dé pẹ̀lú yín. Pàtó dé stage kan tó bá jẹ́ pé ẹ̀ mú tó ń jẹ mọ́ ni, gbogbo ariwo tí tààrà ló ń pa á nípa, àkànmọ́ wò yín ni pé Tinubu sáàtì ó sàn dí pẹ̀lú àwọn èèyàn lọ. But oúnjẹ ò flow, oúnjẹ wa wọ́n débi pé before kó tó di pé epo yìí wọ́n, ráìsì wà ní 84,000, epo wọ́n tán ráìsì ti wọ 90 something báyìí. Níbo làwọn ń bá lọ? Níbo là ń bá lọ gangan? Ẹ wá lè ká padà sóko, tá a bá padà sóko ṣéjọ́ tá a bá dáko lájẹun ni. Ṣéjọ́ tá a bá ti bọ́ sínú oko tá a ti dáko báyìí ìjọ́nà ló ń jẹ máa dé. Òjò gan bínú, òjò kọ òjò rọ̀ lọ́dọ̀ tí wá ń bí. Ọ̀dọ̀ àwọn aláwùsá lọ́run ló ti ń rọ̀. Ó wá dára pé ìran Yorùbá nìkan lógun yẹn wọ̀ lọ́rùn. Bàbá tó bá jẹ́ àwọn fọ́fadà wa ló bá ṣẹ̀yìn, abẹ̀yìn lórúkọ wọn, ẹ ṣàánú àwọn ọmọ wọn. Tó bá jẹ́ pé yẹn lọ lọ́hùn tí ń control òjò, tí ń control jíjẹ mímu, torí ẹlòmíì tágbára bá ti dọ́wọ́ ẹ̀ yòówù àbí Ọlọ́run ni, gbogbo tẹ́ ẹ̀ ṣe bí Ọlọ́run lẹ̀ ṣe é ṣe. Àwa ń bẹ̀yìn lónìí, tó bá jẹ́ pé yẹn lọ lọ́hùn wa tó lọ́n fẹ̀mí wálé lọ́wọ́, ẹ má jẹ́ akú tán kẹ́ ẹ tó gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀yìn. Ẹ ṣàánú wa, torí ní tẹ́ ẹ gbé kalẹ̀ yìí àmọ́jọ́ tí ó tàn. Ẹ̀yin tẹ́ ẹ dúró gan ẹ̀ mọ́jọ́ tí ó tàn. Ẹ mọ́jọ́ tí ó tàn. Ẹ ṣáà ń bá lọ́rùn ẹni ká máa ní sùúrù, ẹ lọ fọkànbalẹ̀, ẹ lọ fọkànbalẹ̀. Èèyàn ò jẹ́ ń sùn, ẹni ó fọkànbalẹ̀. Irú fọkànbalẹ̀ wo ló fẹ́ ní? Ẹni tí ò jẹ oúnjẹ sùn, ẹni tí ò lágbẹ́kẹ̀lé, irú fọkànbalẹ̀ wo lẹ fẹ́ kó ní? Ẹ̀dẹ̀ ń sọ fún wa pé ká fọkànbalẹ̀. Dìjọ́ wo? Dìjọ́ wo? Ẹ̀yin àti Dangote lẹ mọ ibi tẹ́ ẹ jọjọ dì sí. Nígbà tẹ́ ẹ̀ ń gbé epo wọlé látàbúrọ̀dù, à ń ra epo ní 580, NNPC ń tà fún wa ní 580. Ẹ wá ń fún Dangote lépo direct, ẹ wá ní ká máa san 1,300. Bàbá, géèmù yẹn ò yé wa. Géèmù tẹ́ tó ń play láàrin yẹn ò yé anybody. Kò yé anybody. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ táyé fẹ́ believe yín. Kò sí tẹ́ fẹ́ sọ. Ayé ò ní believe yín. Ayé ò ní believe yín. Kò sí nǹkan tẹ́ fẹ́ sọ. Torí ẹ̀ ní jẹ́ káwa máa wá. Àti bẹ̀, àti tù yín. Ẹ ṣàánú àwọn ọmọ Nàìjíríà. Ẹ tú wa lẹ̀. Tẹ́ bá mọ̀ pé Nàìjíríà ò bá tẹ́ yín lọ́rùn, ẹ tú ìran Yorùbá lẹ̀, jẹ́ kí ìran tèmi ó máa lọ. Ẹ yọ wá kó wá, àníkẹ́ mọ́ ṣèjọba láwọn yẹn lórí.
ẹ jẹ́ káwọn ọmọ bá tiwa lọ àwa kò yẹ kọ́mọ ẹlẹ́ran ó máa jẹ gógún lọ́rọ̀ ilẹ̀ Yorùbá kò yẹ kíran yìí ká wà ní pòṣán tá a wà lénìí adẹ̀bẹ̀yìnbẹ̀yìn asọ́lẹ́nà ẹ̀gbà ṣé dandan lèèyàn máa fi fẹ́ra èèyàn ni èmi ò ríro eléyìí o ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lọ́sàn-án yìí lágbára Ọlọ́run ká tó tún má kọ̀tún mi wá ire làá máa gbọ́ síra wa láṣẹ Ètèdùmàrè.